Shettima nìyí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn bandits àwọn afẹ̀míṣòfò tó bá dẹ̀ yá wọ́n á sọ wípé àwọn ò mọ nǹkan kan pa ẹ̀ kí ni àjọṣepọ̀ tó wà láàrin wọn. A sọ fún yín wípé a ti wọ one chance ní orílẹ̀-èdè yìí muslim tickets tí wọ́n gbé wá ní 2023 a sọ wípé ó ní èrèdí àwọn pásítọ̀ kan bèèbú nígbà náà àwọn pásítọ̀ kan tiẹ̀ àsọtẹ́lẹ̀ wọn ló tiẹ̀ lágbára jù wípé àwọn èèyàn yìí ló máa ṣèfù wa ní orílẹ̀-èdè yìí àánú àwa ọmọlẹ́yìn Kristi ló ṣe mí torí mo fẹ́ lè sọ wípé àwa la ya ojoojù ṣe bí àwọn muslim ló ń kó bọn káàkiri yẹn àbí iṣẹ́ àwọn náà lọ kó terrorist jọ yìí àbí iṣẹ́ àwọn lẹ́ ń wò yìí ṣe rí àti wọ one chance ṣe rí ẹ̀yin bàbá wa tó wà lókè tí a kékeré ẹ ṣe bí ẹni wípé kò kàn yín torí pé ẹ̀yin ń kó security káàkiri torí pé ẹ̀ ń kó àwọn ọlọ́pàá àwọn àmì káàkiri so ẹ lérò wípé kò ní kàn yín ó máa kàn yín ṣùgbọ́n mo rọ gbogbo àwa pásítọ̀ gbogbo àwa ẹni Ọlọ́run gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwa ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní pariwo nísìn tí ẹ bá lérò wípé pípa tí wọ́n ń pa àwa ọmọlẹ́yìn Kristi tí àwọn bandits ń pa wá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Plateau yẹn ní Borno yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lókè ọya yẹn tí ẹ bá lérò wípé ibì kan safe ní Nàìjíríà tó bá lérò wípé torí pé ìwọ wà nílẹ̀ Yorùbá ń bì báyìí tí ẹ bá lérò pé torí pé ìwọ wà nílẹ̀ Yíbò torí pé ìwọ wà nílẹ̀ Yorùbá ń pé kò ní kàn wá a ò gbàdúrà pé kò kàn wá o ṣùgbọ́n àwọn tó wà lọ́hùn yẹn náà ò gbàdúrà pé kírú ẹ máa ṣẹlẹ̀ sí àwọn ṣẹ́rí dídákẹ́ wa ó máa mú nǹkan wọ́ọ̀sì sí ni nígbà tí àwọn ènìyàn Ọlọ́run nígbà tí àwọn ọmọ Ọlọ́run nígbà tí àwọn ènìyàn Ọlọ́run pariwo tí ariwo gòkè tí Ọlọ́run tún di torí wa tó tún wò ó pé jẹ́ kóun ti ẹ̀gbẹ́ ìrànlọ́wọ́ kékeré kan dìde fún àwọn èèyàn yìí ẹ̀yin pásítọ̀ náà ló tún sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ genocide ní Nàìjíríà àwọn olórí yín àwọn tí ẹ dìbò yàn ní 2023 àwọn tí ẹ sọ pé àwọn ni mẹsáyà Nàìjíríà àwọn ló máa tún Nàìjíríà ṣe báwọn ní pẹ̀lú àwọn agbanipa yìí ṣé ká sọ wípé wọ́n lọ negotiate ni títí dì sí ọpọlọ àwa ọmọlẹ́yìn Kristi kò dẹ̀ tí ì ṣí níbo ni a máa bára yàrá já ní orílẹ̀-èdè yìí ṣẹ́rí gbogbo àwa ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní pariwo ṣẹ́rí ohun tí wọ́n ń pè ní muslim ticket wọ́n máa tún gbé wá o wọ́n máa tún gbé wá ṣe báwọn Haúsá ló ti ń sọ̀rọ̀ ẹ sá ti gbọ́ tó ti ń sọ wípé wọn ò lè change Shettima láéláé àwọn dẹ̀ ní àwọn èèyàn fi ẹ̀sùn yẹn kàn wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ni wọ́n ní Boko Haram àwọn ni wọ́n ní bandits wọ́n dẹ̀ ń rìn bèbè ẹ̀ náà ẹ̀rí bí wọ́n ṣe jọ ń bọwọ́ wọ́n jọ ń rẹ́rìn wọ́n jọ ń ya fọ́tò so ó túmọ̀ sí wípé àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin wọn so kábùkù sọ wípé ẹ̀sùn táwọn ènìyàn fi kàn wọ́n wípé àwọn ni wọ́n dá Boko Haram lẹ̀ wípé àwọn ni wọ́n dá bandits lẹ̀ wípé àwọn olóṣèlú ni wọ́n ń ṣiṣẹ́ fún ṣé ká sọ wípé lótìtọ́ ni ẹ̀yin CAN ẹ̀yin PFN ẹ̀yin àjọ onígbàgbọ́ ẹ̀yin tí Ọlọ́run yàn sípò ẹ̀yin tí wọ́n fi joyè àwòdì tẹ́ ò lè dá nǹkan kan gbé sójú ọ̀hà máa tì yín báyìí ẹ̀yin gan jẹ́ nísìnyí báyìí ẹ ò lè rìn kí ẹyan fanda mọ́ ìdámẹ́wàá àti ọrẹ ó ti fọ́jú aríran ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ní àkókò yìí ẹ sùn nítorí owó ìbáṣe pé Sátánì ló kù yín lórun ni àbá lọ sórí òkè àbá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé k'Olúwa bá wa pa Sátánì run wípé k'Olúwa bá wa gbógun ti iṣẹ́ Sátánì àti iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé Sátánì kan ló kù yín lórun ìfẹ́ inú yín ara ìpinnu ọkàn yín òun ló kù yín lórun torí wípé ìfẹ́ owó ti ń gbé yín lọ báyìí ìfẹ́ ọkọ̀ ẹ fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ ẹ ò lè sòdodo mọ́ ẹ ti jẹ dòdò ẹnu yín ò lè sòdodo tẹ ẹ bá sọ̀rọ̀ nsìn ẹ máa ṣèjọba Nàìjíríà tẹ ẹ bá tún sọ̀rọ̀ jù ẹ tún ṣe àwọn ìjọba Amẹ́ríkà ẹ wá wà lágbede méjì ayé òun ọ̀run báyìí ara ò rọ̀ yín ara ò dẹ̀ tútù yín ṣe bẹ́ẹ̀ ti rí tí ẹ bá fẹ́ ṣe tọlọ́run ẹ ṣe tọlọ́run tó bá dẹ̀ jẹ́ pé ti Sátánì lẹ fẹ́ ṣe ẹ tẹ̀lé Sátánì Bíbélì ti sọ ó ní ìyìn ò lè sin olúwa méjì yálà kó yan ìkan kó fìkan sílẹ̀ èwo lẹ́ ń sìn torí ẹ̀yin la lérò wípé ẹ máa jà fún wa ẹ ò jà fún wa mọ́ wọ́n ní pósí lásán ni wọ́n ń bẹ́ẹ̀rì lókè ọya ṣé bó ṣe rí nìyẹn ẹ ò dẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin bàbá yìí dẹ̀ dákẹ́ gbogbo yín gbóhùn wòran bí ẹni wípé nǹkan kàn yín rárá kí wàá ní ìtumọ̀ bàbá nínú Olúwa tí wọ́n ń pè yín kí ni ìtumọ̀ bàbá ìgbàgbọ́ tí wọ́n ń pè yín tí a bá sọ̀rọ̀ yìí tá à ń sọ yìí sí inú atúntì máa bí àwọn kan pé wọ́n ń sọ̀rọ̀ sí àwọn bàbá yín tó ti sùn Bíbélì tẹ́ ń kà ìwé mímọ́ tí ẹ gbé dání ṣé bí àwọn apọ́sítélì ṣe nìyí tí ìgbàgbọ́ fi dé ọ̀dọ̀ wa kí ẹ kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣo ẹ̀rù máa bẹ̀rẹ̀ sí ní ba àwọn èèyàn yìí ṣùgbọ́n gbogbo yín dákẹ́ tí a bá wá sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀bú ẹ bẹ̀rẹ̀ sí ní rán wọn wá sínú DM wa ẹ máa wá bú wọn àwa ò gbọ́ nǹkan kan mọ́ ìṣe ni kí ẹ jí ẹ kúrò nídìí ìfẹ́ owó ẹ kúrò nídìí àtẹnujẹ ẹ padà lọ́dọ̀ àwọn olóṣèlú ẹ sọ òtítọ́ fún wọn àwọn tí a fi ṣaṣáájú lélẹ́yìí pẹ̀lú bandits níbo ni ààbò wa wà lórílẹ̀‐èdè yìí ìrètí ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè yìí dà nígbà tó bá jẹ́ wípé àwọn tá a lérò wípé àwọn tá a fi ṣaṣáájú ogun wọn wá jí akógunjà ni ṣé ojú ọ̀hà máa ti wà báyìí ní orílẹ̀‐èdè yìí ẹ̀yin ọmọlẹ́yìn Kristi ni mò ń gbàdúrà ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹ́jà sí ayẹyẹ orin jìnnà ẹ má jẹ́ àti ìdákẹ́ ariwo tí ẹ bá rò wípé
ó ti lọlẹ̀ ẹ má já ti dákẹ́ ariwo ẹjẹ́ á máa pariwo títí igbe wa máa fi dókè títí ọlọ́run máa fi dìde títí inú igbó títí atẹ́gùn máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lòdì sí àwọn ènìyàn wọ̀nyí. Trump lóun bọ̀ wọ́n ní kán má wá àwọn pásítọ̀ sọ pé kò sí genocide ní Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi sọkúsọ ẹ̀rù ń bà wọ́n àti sọ̀rọ̀ sí ìjọba Nàìjíríà nígbà tí ìjọba Nàìjíríà sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tó yẹ kí ni ẹ̀yin bàbá yóò lè dúró kẹ́ sọ pé kí ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ ṣé torí padà kẹta ń wòran ṣùgbọ́n ò lè sọ bẹ́ẹ̀ torí ẹ ti gbowó ìwọ̀n bá ṣe ń di kékeré tí wọ́n fún yín lọ́jọ́ sí ó ń dààmú yín báyìí ṣùgbọ́n ọba tó jẹ tìlú tó rò orúkọ rẹ̀ ò ní parẹ́ tó dẹ̀ jẹ tìlú tó tura náà orúkọ ò ní parẹ́ ó sì ń dá nísìn o ẹ̀yin lẹ kọ́ auditorium jọ ẹ̀yin lẹ kọ́ káàmpù ẹ̀yin lẹ ní orí òkè tó gùn lọ jẹgbẹlẹ lóríṣiríṣi ẹ̀yin lẹ kó èrò àìmọye millions èrò síwájú thousands èrò síwájú ẹ̀yin lẹ ń gun jẹ́ẹ̀tì káàkiri ẹ̀yin lẹ ń gun helicopter káàkiri kò sí wàhálà á kankan kó tó kankan ṣé nítorí ọrẹ àtìdámẹ́wàá pẹ̀lú owó táwọn olóṣèlú ń kó wá fún yín lẹ́yìn òṣèlú sọ̀rọ̀ nísìn ẹ wo mo rán mẹ́sẹ̀gì yìí sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀ ń kọ ìtàn lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ yìí dẹ̀ fẹ́ ka ìtàn kan nípa yín lẹ́yìn ọ̀la àwọn ọmọ wa fẹ́ ka ìtàn kan wọ́n fẹ́ gbọ́ nǹkan kan wípé ààrẹ kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ kan wà tó wá láti ilẹ̀ ẹ̀yà Yorùbá nígbà kan tó ṣe nǹkan báyìí tí ẹnìkan ò ṣe rí bàbá tí ẹ bá bá wa pín orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ kí Yorùbá nation dúró kò tí ì burú jù bàbá ẹ̀ dẹ̀ má gbàgbé Sunday Igboho ẹ bá gbé ń bá gò kúrò lórí ẹ̀ bó ṣe ní tàwọn Haúsá yìí ni wọ́n ní mission bàbá ṣe bẹ́ẹ̀ yín náà ń wò ó àwọn bandit bàbá ṣẹ́yìn náà fọwọ́ sí ni eléyìí dẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ yín ó sọ pé òun gbákejì yín wọ́n dẹ̀ ń fẹ̀sùn kan wípé àwọn ni wọ́n ń sponsor àwọn èèyàn yìí pé àwọn náà dá àwọn èèyàn yìí lẹ̀ wọ́n ń pè wọ́n ní olè bàbá wọn tún fọmọ ẹranko hápà ṣe bá a ṣe máa bá lọ nìyẹn ààrẹ Donald Trump a sì ń retí yín ẹ bá ń ṣíà prógámù yìí a sì ń retí yín gbogbo ẹ̀yin mùsùlùmí afẹ̀mí ènìyàn ṣòfò nítorí Allah nítorí Muhammad bà Saudi jẹ́ wọ́n pa á pẹ̀lú ikú poison nígbà tí agbára wọn ò ká wọ́n fi poison pa á ẹ̀yin mùsùlùmí náà òwú ìyàgbọ́n lọ́mọ ran gbogbo yín gbó tuntun ẹ ti gùn lé àkàbà Muhammad so àkàbà yẹn lẹ́ ń gùn títí di ìsinsìnyí èdè nìyẹn tó fi jẹ́ wípé bí ogun ló ń ṣe yín èdè nìyẹn tó fi jẹ́ wípé bí wàhálà ló ń ṣe yín èdè nìyẹn ló ṣe wípé bí kẹ́ máa bí gbésùn mi bí jàgídíjàgan ló ń ṣe yín ṣé ojú òkè tì yín ni àwọn ará yín ṣe Allahu Akbar wọ́n dẹ̀ fi ń dú ọmọ ènìyàn ẹ̀ dẹ̀ sì ń gbé Kùránì yẹn káàkiri ó dẹ̀ sí alága lamba ó kàn ṣe fọ́nrán kékeré láti kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣé kò máa ṣẹlẹ̀ èmi náà mọ ẹlẹ́ha kan ládùúgbò mi tó jẹ́ wípé aṣọ ẹ̀há ni ẹni ọlọ́kadà fi ń bá ṣe nínú gbó ìgbà táṣìírí tí wọ́n wá fọwọ́ bo kìíní yẹn mọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń ṣe bí ẹni wípé ó kọ́ yín nìyà ńṣẹ́ di tó yẹ kẹ́ wá gba ẹ̀kọ́ ẹ ò gba ẹ̀kọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ lẹ́ máa pa ó yẹ gbé lọ kóòtù bóyá ẹ̀yin nìkan ni wọ́n ṣe aṣọ yẹn fún ara yín sàkó òtítọ́ ṣùgbọ́n òdodo ló máa lékè tí Kristi ló máa borí gbogbo ẹ̀yin mùsùlùmí èyí tẹ́ dúró fún ìtàjẹ̀sílẹ̀ ẹ ò ní mọ àlàáfíà tó jẹ́ wípé nínú kí wọ́n máa tàjẹ̀yàn sílẹ̀ nínú yín ti máa ń dùn ẹ ò ní gbogbo ẹ̀yin mùsùlùmí yẹn ẹ ò ní mọ àlàáfíà àfi tẹ́ bá ronú pòwàdà ṣùgbọ́n ẹgbọ́ àwa máa ké pẹ̀lú Ọlọ́run ọmọ ogun adẹ̀ tí ń pè é ó máa jẹ́ kí afẹ́fẹ́ ṣiṣẹ́ lòdì sí yín ó máa jẹ́ kí omi ṣiṣẹ́ lòdì sí yín ó máa jẹ́ kí ilẹ̀ ṣiṣẹ́ lòdì sí yín tí ẹ bá lérò ṣebí ẹ̀yin gbéjúlé ìbọn Bíbélì sọ ó ní ohun ìjà tiwa kì í ṣe nípa ti ara ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀ ta ni ibi gíga ni gbogbo èròǹgbà ẹ̀yin mùsùlùmí wípé a máa kọlù wọn a máa gba ilẹ̀ wọn láti islamize orílẹ̀-èdè yìí kí òrìṣà Allah lè máa jọba lórílẹ̀-èdè yìí kì í ṣe níbí yìí kí ìpinnu ọkàn yín tó ṣẹ Olúwa máa dìde sí yín bí ó ti dìde sí Fáráò ó máa wọ inú ilé yín lọ máa wọ inú ẹbí yín wá kò sí èyí tó máa sàsálà nínú yín tí ìgbà ṣe pẹ̀lú onúpọ̀àdà ẹ̀yin bàbá wa nínú ìgbàgbọ́ ẹ̀ ń wòran nǹkan dẹ̀ bàjẹ́ gbogbo yín gbogbo auditorium jọ ẹ kó thousands ẹ kó millions of souls dání ẹ̀dẹ̀ ń wòran wọn pa wọn ṣé bó ṣe máa lọ ní Reverend Ezekiel ibẹ̀ yẹn ó ń pariwo títí dìsá àti rẹ́yìn bàbá wa nínú Olúwa kan tẹ́tẹ́ lọ síbẹ̀ tẹ́lẹ̀ hàn kéròjì wọn tẹ́ lọ bá wọn sọ̀rọ̀ kankan fọkàn balẹ̀ ẹ wà lẹ́yìn wọn a ò tí rí fídíò yín níta títí dì sísìn àfitá bá fẹ́ rí fídíò yín pẹ̀lú àwọn olóṣèlú pẹ̀lú àwọn mínísítà ṣé mọ̀ yú ẹ̀yin bàbá yìí ẹ ti tán ẹ̀kàn tí mọ̀ ni ẹ wọ ẹ bá mi share program yẹn jẹ́ orin. Morning, I am Pastor Tudi. I am right here. Today is 15th of November 2025. I'm right here in Kwan, where the Fulani terrorists killed 52 people. Now look at this woman. On that fateful night, these people came. They killed her husband that night. They killed her 2 children, right? Yes. Her 2 children that night. And then she was holding on to one of the child, and they cut. Look at what they did. They amputated her hand. Look at the hand. She used to have good hands, but look at it. A husband now turned. Look at it. So her husband is there,
and her 2 children. She cannot go there because of the trauma. She can't stand there. Look at this woman, Miss Sunanki. Alice's wife. Steven. Her name is Alice Stephen. How many children do you have now left? Yara no asure gensu. There. Mache, Miss Sunanta. Shekaran Shinoa. Bakwe. Sunashime. Nature. Now she's only left with one son, one child. He's 7 years. I am calling on all of us, please. This child must go to school. We are going to provide scholarship for this child. Yana primary, Neko secondary. We are going to provide scholarship from this secondary level to university level for this child. This child must go to school. His father is in this grave with his 2 siblings. They are there on that grave. This will not continue. And this woman, we must do something for her. Please, I'm calling on believers. I'm calling, look at United Nations, Donald Trump. I'm calling on you. I'm calling on all the Christians, Pastor Chris Oyakilome. I'm calling on Papa Joshua Igila. I am calling on all the ministers of God. Look at this woman. She has no husband. 2 kids killed. Look at her hand. They cut her hands as a result of protecting the other child that is now left. We need to do something for her. So if you want to support her, reach out to us. We will link you to how you are going to do that. And God will bless us in Jesus' name. Amen. Okay, now. All right, today is 15th of November 2025. This young boy, his name is Nenche, 7 years. Oh, he's the one we showed you his mother that they amputated her hand when they attacked her and killed 2 of his siblings and his father one night on the 14th of April 2025. Look at this young boy. Please, I want us, look at where they caught him. Look at where they used machete, the Fulanis. Look at it. This small boy, now he's without father and he lost his 2 siblings. This boy must go to school. We are going to make sure we give him full scholarship from primary, secondary to university. If you want to be part of this, please do something. His name is Nenche. He's 7 years old. So I traveled all the way to Jebu Miango, where he is now, and to the glory of God, I found him. How are you? You are fine? Say hello to everybody. Say hello. Say hello. Good, good, good. All right. Thank you. Oh, Baba in Akwana. Sanuya Sunanka. Rivi wai. Kai mene a garin nan? Kai ne mai angwa. To, kana sane da abin da ya faru a garin nan? Wane rana ne abin ya faru? A watan 4 rana da kwana 13. An zai an tashi mu a ran ana numan 14 of 19. Okay. So, sun zo su tashi mu a musayi ba ma fada da su. Sun zo su tashi mu a wata 12 sauran mutu 2 sun zo shiga. An yi kakashe ne. Yanzu mutane nawa ne a kasa a nan? Mutane 52. 52 people. That's what he's saying. 52 people are here. You can confirm that 52 people are here. What is today's date? Yo, rana nani? Yo. Yo, muna ran Shabir yo. Okay. Today, 15th of November. Oh, that means this is a recent interview. This is a recent broadcast. So we are not talking about something that happened 5 years ago. We are talking about recently. And this Baba here is a victim and a witness. Yaga da idonsa. Ko baka gansu rana ba? Baka gansu suna harbi ba? Wane irin mutane ne? Christian ne sun zo suna harbi din? Inda suka shiga sun bi ta haka. Okay. Okay. View where? They followed here. Look at it. They followed there. And they started from the district heads. Amakai kaga wensu da idonka. Did you see them with your eyes that night? Kagansu. Suna rike da bindiga. Kristoci ne suka shigo ko su waye ne. So, and main target nasu to kill Christians, to kill the people. So this is a witness and a victim. We are telling you that this thing is real. So may God have mercy on us. Mungo de Baba. Mungo de Sose. Thank you. Now, look at it. We are right at today's date. This is November 15, 2025. Today is November 15. I'm right
over 3,000 àwọn afẹ̀míṣòfò bandit tó ń ti Boko Haram ṣèpàdé. Kí ni ìpàdé wọn dálé lórí? Ẹ máa gbọ́ nínú fọ́nrán yìí. Gbogbo mass burial tó ń ṣẹlẹ̀ yẹn pósí lásán ni. Gumi ló sọ bẹ́ẹ̀. Níbo? Kí ni èrèdí? Ẹ máa gbọ́. Àmọ̀ràn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mẹ́sẹ̀gì sí ìjọba Nàìjíríà. Bákan náà, iṣẹ́ sí bàbá Gani Adams. Ẹ bá mi share gbogbo àwọn àyànfẹ́. Ẹ bá mi pín fọ́nrán yìí. Over 3,000 àwọn gbésùmọ̀mí, àwọn ọmọlẹ́yìn Muhammed, àwọn atàjẹ̀ èèyàn sílẹ̀, àwọn Muslim groups tó ń pààyàn tó ń tàjẹ̀ sílẹ̀ káàkiri ló ń ṣèpàdé bí ẹ ti rí fọ́nrán rẹ̀ tó ń lọ yìí. Ṣé àwọn ìjọba wa ní orílẹ̀-èdè yà sọ wípé àwọn kò mọ̀ pé wọ́n fẹ́ ṣèpàdé bí irú eléyìí náà máa lọ gbógun tiwọn? Ṣé kí akúkú sọ wípé nítorí kí wọ́n lè máa tàjẹ̀ àwa àyànfẹ́ sílẹ̀? Ṣé nítorí kí wọ́n lè máa ṣekú pani, kí wọ́n lè máa lọ gbésùmọ̀mí, kán lè máa lọ ká àwọn èèyàn mọ́lé, máa lé àwọn èèyàn nínú oko wọn, gba ilẹ̀ gba ìlú, nítorí òrìṣà Allah lẹ ṣe gbé muslim ticket wá ní 2023? Tí kò bá wá jẹ́ bẹ́ẹ̀, láti ìgbà tí àwọn ènìyàn ti ń ṣe nǹkan yìí, kí ni ẹ rí ṣe sí? Kí ààrẹ Amẹ́ríkà tó sọ̀rọ̀, ẹni kò sí genocide ní Nàìjíríà pé irọ́ ni, kò sí ìtàjẹ̀sílẹ̀ kankan, kò sí ìṣekúpani kankan, pé àwọn mùsùlùmí ni wọ́n ń pa títí dìsín. Ẹ̀yin ìjọba Nàìjíríà, kí ló ń ti ẹ rí ṣe sí? Gumi ní gbogbo mass burial tó ń ṣẹlẹ̀ yẹn tí àwọn ọmọ lẹ́yìn Kristi fi ń pariwo, wọ́n ní pósí lásán ni. Ẹ gbọ́ ṣé lóòótọ́ pósí lásán ni? Now Gumi ń lọ, ó ń bọ̀, ó lọ ń bá àwọn gbésùmọ̀mí ṣèpàdé. Wọ́n tiẹ̀ tún sọ wípé tí wọ́n bá gbógun tí wọ́n ṣe náà ń gbógun ti Allah. Wọ́n sọ wípé pósí lásán ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, pé àwọn mùsùlùmí ni wọ́n ń pa. Tí wọ́n bá wá ń pa ẹ̀yin mùsùlùmí, kí ló dé tẹ́ ò pariwo síta? Tí ó bá wá jẹ́ wípé pósí lásán ni, kí ni èrè tí àwọn ọmọlẹ́yìn Kristi fẹ́ gbà ń bẹ̀? Ohun tí ẹ ò mọ̀ lélẹ́yìí, Kristẹni kì í ṣe ẹ̀sìn tó dúró fún irọ́ àti èké. Ẹ̀yin ni ẹ̀ ń fi irọ́ ṣohun gbogbo tí ẹ bá fẹ́ ṣe. Ẹ̀yin ni ẹ̀ ń fi irọ́ ṣohun gbogbo tí ẹ bá fẹ́ ṣe. Náà kí ni ìjọba wa ní orílẹ̀-èdè Nàìjíríà ń wò títí di sísìnyìí tí wọn kò tí ì fi rí nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi títí di bí a ṣe ń sọ yìí? Náà àwọn government official kan náà wọ́n ń lọ, wọ́n ń bọ̀, wọ́n lọ ń bá àwọn bandits, àwọn Boko Haram, wọ́n lọ ń bá wọn ṣe ìpàdé. Ṣé bí àwọn kan náà ló ní helicopter tó ń láǹdì sáàrin wọn? Ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó, ẹ wo bí wọ́n ṣe kóra wọn jọ. Sí àwọn ìjọba wa ní orílẹ̀-èdè yà sọ wípé àwọn ò mọ̀ wípé àwọn afẹ̀míṣòfò, àwọn agbésùmọ̀mí, àwọn olùtàjẹ̀ sílẹ̀, ṣé wọ́n sọ wípé àwọn kò mọ̀ wípé wọ́n fẹ́ ṣèpàdé ni wọ́n máa lọ ká wọn mọ́? Ṣé kí akúkú sọ wípé nítorí kírú eléyìí lè máa ṣẹlẹ̀ ní ẹ ṣe gbé muslim ticket wá ní 2023? Torí títí di ìsinsìnyí àwọn ọmọlẹ́yìn Kristi sì ń pariwo, a sì ń kígbe. Kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin ìjọba Nàìjíríà ń gbé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ ti sọ wípé irọ́ là ń pa, Amẹ́ríkà lòun ń bọ̀. Ẹni kò sí ìtàjẹ̀sílẹ̀, ẹni kò sí ìṣekúpani kankan ní Nàìjíríà. A ò dẹ̀ tí gbọ́ nǹkan kan títí di ìsinsìnyí. Shame on you, ẹ̀yin ìjọba Nàìjíríà. Ṣé bó ṣe máa lọ leléyìí? Èmi mọ̀ wípé ìjọba tí kò bá fẹ́ kírú eléyìí ṣẹlẹ̀ lábẹ́ ìṣàkóso òun, tí ọwọ́ ìjọba kò bá sí níbẹ̀, mi ò lérò wípé wọ́n lè ṣiṣẹ́ ní orílẹ̀-èdè kan fún 24 hours kí ìjọba yẹn má rí nǹkan kan ṣe sí. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ èrèdí tí òun gan ṣe wà ń bèrè dí tí wọ́n ṣe ń ṣèjọba ni wípé láti sọ orílẹ̀-èdè dẹ́lẹ́sìn kan àti láti tàjẹ̀ àwọn kan sílẹ̀. Dẹ̀ wọ́n máa dùn mọ́ wọn náà ni, wọ́n á máa ṣe bí ẹni wípé àwọn kò mọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá lọ́wọ́ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ ò ní lọ láláì jìyà. Gumi wípé mass burial tó ń ṣẹlẹ̀ ní Plateau, gbogbo pósí tí wọ́n rì mọ́lẹ̀ yẹn, ó ní pósí lásán ni. Ṣé orílẹ̀-èdè ní orílẹ̀-èdè yìí ṣá? Ṣé a sì ní àwọn ìjọba ṣá? A lè rí bí Ṣèyí Tinubu òun lọ, òun àti Gumi jọ jókòó papọ̀. Wọ́n tún láyà, wọ́n tún jọ ń ya àwòrán, wọ́n ya fídíò, wọ́n sẹ́ǹdì ẹ̀ síta. Ẹ lè rí bí àwọn Boko Haram, bí àwọn bandits, ẹ lè rí báwọn náà ṣe ń ya àwòrán tí wọ́n sẹ́ǹdì ẹ̀ síta. Nítorí pé ọwọ́ àwọn alágbára ló wà ń bẹ̀, wọ́n wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Àwọn government official tó ń lọ tó ń bọ̀ lọ́dọ̀ wọn, kí ní dé tí wọn ò rí nǹkan ṣe sí tiwọn títí dì sí pé kí ló pa yín pọ̀, ìrẹ́pọ̀ ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ yín, nítorí wípé ọwọ́ àyìn ìjọba ló wà ń bẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé, a ò tí ì dákẹ́ títí olùdáǹdè wa máa fi dé, títí olùgbàlà wa máa fi sọ̀kalẹ̀ látòkè láti ṣèdájọ́. Tí apá ènìyàn ò bá ká yín, apá Ọlọ́run máa ká yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ gbọ́ eléyìí. Inú mi dùn pé ọmọ Yorùbá ni ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣí àfọ́nrán yẹn, jẹ́ kó rìn jìnnà, ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣé mọ̀ wípé ọjọ́ ti ń lọ díẹ̀díẹ̀. Ohun tó kù tẹ́ ń ṣe báyìí ìtàn lẹ́ ń kọ. Ẹ má gbàgbé wípé ẹ ń kọ ìtàn lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n a máa ká àwọn ọmọ wa máa ka lẹ́yìn ọ̀la. Bàbá, kí ni wọ́n máa kà nípa yín? A sì ń béèrè lọ́wọ́ yín títí di ìsinsìnyí. Nígbà tí ẹ ń lọ síbẹ̀, ọ̀pọ̀ àwọn kan ló gbàgbọ́ náà fi tẹ̀lé yín lẹ́yìn wípé tí ẹ bá ti débẹ̀ yẹn máa bá wa tú Sunday Igboho lẹ̀. Bàbá ẹ rí nǹkan ṣe sí. Ó ṣe é ṣe kẹ́ ẹni lọ́kàn wípé tẹ́ ẹ bá padà wá ní second time lẹ́ máa ṣe. Bàbá tí ẹ bá wá lọ second time tẹ́ ẹ bá wọlé ńkọ́,
báwo ni ó ṣe máa rí tí ẹ bá rìn káàkiri àdúgbò níbàdàn lẹ́kìtì lẹ́kọ̀ọ́ tí ẹ ń travel káàkiri ilẹ̀ yorùbá bàbá ṣé ojú ò ní tìyín tí ẹ ò bá lè gbé ẹ́ńbágò tí ìran haúsá gbélé ọmọ tiyín kúrò títí di ìsinsìnyí bàbá ẹ wá nǹkan ṣe sí torí wípé tí ẹ bá lọ báyìí tí ẹ bá fi kúrò ńbẹ̀ oh god bàbá ẹ máa rìn ara dẹ̀ máa tìyín ẹsẹ̀ yín máa kọ́lẹ̀ ṣùgbọ́n tí ẹ bá gbé kúrò nísìn ìtàn máa wà síbẹ̀ ó dẹ̀ máa wà nínú ìtàn wípé ẹ ṣe iṣẹ́ ńlá kan ní orílẹ̀-èdè ilẹ̀ yorùbá lẹ́yìn ọ̀la bákan náà bàbá Gani Adams á dára fún yín ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ wọ́n sọ wípé jagunjagun ni láti defend ilẹ̀ yorùbá tí ogun kan bá fẹ́ wọlé gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ bóyá bí ó ṣe rí nìyẹn bóyá bí ó ṣe rí nìyẹn àwa ò mọ̀ torí ní àkókò tiwa ò tí ì rí ààrẹ ọ̀nà kakanfò kan tó máa lọ kojú ogun a dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán tí ẹ̀yin náà gbé jáde wípé tí àwọn ọba bá fẹ́ kí ẹ wọnú igbó lọ ẹni àwọn ọmọ ogun wà ńlẹ̀ bí yẹpẹ̀ ẹni tí wọ́n bá fẹ́ kí ẹ wọnú igbó lọ ẹni wọ́n máa pè yín wọ́n á fún yín ní lẹ́tà wípé iṣẹ́ ẹ̀ dé títí dì sáà ò dẹ̀ tí ì rí àwọn ọba kan kí wọ́n pè yín ṣé kí akúkú sọ wípé kò yé àwọn ọba ni bàbá àmọ̀ràn rẹ o bóyá kí ẹ pè gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá jọ bóyá kí ẹ bá wa pè wọ́n jọ kí ẹ jẹ́ kó jẹ́ life kí gbogbo wa máa wò ó kẹ́ fi máa béèrè lọ́wọ́ wọn wípé kí ni position ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n fi yín jẹ pé kí àwọn ọba yẹn ṣàlàyé fún yín tí àwọn ọba yẹn bá lè ṣàlàyé position ààrẹ ọ̀nà kakanfò fún yín bóyá àṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ bóyá ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n fi yín jẹ wọ́n kàn fi yín jẹ kí ayé lè mọ̀ pé a ní ààrẹ ọ̀nà kakanfò kan nílẹ̀ yorùbá tí kò lè jagun ni tàbí ààrẹ ọ̀nà kakanfò tí a yàn nítorí ogun torí wípé ìpàdé tí wọ́n ń ṣe yìí a lè sọ wípé kò ní kàn wá ẹ̀yin àgbà náà dẹ́dẹ̀ tipa lówe kó ń bọ̀ àwọn là ń dẹ́dẹ̀ ní ìgbà kan ní ojú ni wọ́n mú tó ń sìn tó tí wọn bá tètè gbégbésẹ̀ lórí ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ omi àtọ̀yìn ògbìn lẹ́nu bàbá ẹ bá wa pé gbogbo àwọn ọba ẹ ṣèpàdé pọ̀ ẹ béèrè lọ́wọ́ wọn kí ni position mi gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò iṣẹ́ wo lẹ fẹ́ kí n ṣe tẹ́ fi fi mi joyè tí wọ́n bá ti wá mọ̀ pé wọ́n kàn fi ń joyè àwòdì ni wọn ò fẹ́ kẹ́ ẹ lọ gbádìí bàbá bóyá kẹ́ ẹ bọ́ oyè wọn lẹ̀ fún wọn torí wípé ẹ̀yin náà ń kọ ìtàn àwọn kan ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò lánàá ayé ń sọ nípa àwọn kí ni wọ́n máa sọ nípa tiyín ṣé nǹkan tán máa sọ nípa tiyín lẹ́yìn ọ̀la ṣé nǹkan tẹ́ fẹ́ kí wọ́n sọ nípa tiyín ni wípé a ní ààrẹ ọ̀nà kakanfò kan ní ìgbà kan Gani Adams tí kò lè lọ ogun tí wọ́n fi joyè àwòdì tí ò lè gbé nǹkan kan ṣé ìtàn tẹ́ fẹ́ kí wọ́n kọ nìyẹn bàbá ẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀yin mùsùlùmí àfẹ̀mí ṣòfò dànù ṣẹ́rí ní orílẹ̀-èdè yìí ní nàìjíríà ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ibi gbogbo kò lè ṣẹlẹ̀ níbí a ti ń pe àwọn ogun ọ̀run láti bá wa wọnú igbó lọ àwọn áńgẹ́lì akàn máa nà yín lẹ́gba gbogbo àwọn báńdíìtì yẹn gbogbo ẹ̀yin àfáàjàǹkà gbogbo ẹ̀yin ìmọ̀mù jàǹkàn tó jẹ́ wípé iṣẹ́ tiyín ni ìgbésùmọ̀mí ẹ̀dúró. ẹ̀sìn tó ń pè ní Christianity tán sẹ́wọ̀n èdè tí wọ́n fi ń conduct ẹ̀ ó máa ń yàtọ̀ láti ìlú kan sí ìlú kan agbègbè kan ságbègbè kan lọ́dọ̀ àwọn ẹ̀yà kan sọ́dọ̀ ẹ̀yà mi nínú ìlú kan yìí lórí táwọn kan ṣe Christianity tí wọ́n pẹ̀lú English tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí ni wọ́n ń ṣe lábẹ́ rẹ̀ ju pé wọ́n làwọn ń ṣe wàásù fúnra wọn lọ la ruku' wala sujud wọn kì í tẹ̀ fún Allah wọn kì í forí kalẹ̀ fún Allah ẹnì kọ́kàn bọ́ wájú náà ní bó bá ṣe máa rọ́pa sí àti tí ń dunnú iná ni wọ́n máa ẹ́ẹ́ lọ́ba sì parí kan somebody say hallelujah nínú lóyún ẹ rí i pé àwọn kan wà tán ń ṣe tí wọ́n lédè Yorùbá nínú lóyún ẹ rí i pé ká tó sọ pé Hausa version Hausa section Allahu akbar mọ́sálásí wo lórí tán sọ pé Lárúbáwá section Yorùbá unit Hausa unit Igbo unit ní bọ́m̀bẹ́ kò sí wàláhì Allahu akbar ó lè ríru Islam ní gbogbo àgbáńlá yìí Olúwa ló ṣe bẹ́ẹ̀ torí kò ń lẹ̀sìn òdodo. Dr. Sarafadeen ẹ̀yin lẹ sọ òkúta sórí òrùlé ó dẹ̀ ti di dandan kí ẹ gbóhùn onílé ṣe rí pé àwa bá yàn ilẹ̀ wa bá wa gbogbo àwa àyànfẹ́ olólùfẹ́ òtítọ́ gbogbo àwa ọmọlẹ́yìn Kristi àwa olólùfẹ́ òtítọ́ ẹ jẹ́ ṣíà prógámù yìí ẹ máa bá mi táàgì Dr. Sarafadeen tí a bá gbọ́ fọ́nrán wọn tí mo ṣẹ̀ṣẹ̀ play tán yìí wọ́n sọ wípé ẹ̀sìn tí wọ́n ń pè ní Kristẹni ọ̀hún ẹ̀rí tí àwọn kan sọ wípé àwọn ṣe ìsìn tiwọn ìjọsìn tiwọn pẹ̀lú English version àwọn kan pẹ̀lú Yorùbá version àwọn kan pẹ̀lú Yorùbá version àwọn kan pẹ̀lú Hausa version wọ́n sọ wípé ẹ̀rí wípé wọn kì í tẹríba fún Allah wọ́n sọ wípé kò sírú ìsìláàmù láyé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ now ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àfọ́nrán yìí ẹ jẹ́ ó kan Dr. Sarafadeen Alhaji Sarafadeen ẹ jẹ́ ó kàn wọ́n lára àti gbogbo ẹ̀yin mùsùlùmí lápapọ̀ ẹ súnmọ́ bí kí ẹ wá gbóòórùn ara yín alákọ̀ọ́kọ́ náà ṣe rí bí ẹ ṣe rí wípé onírúurú èdè oríṣiríṣi èdè ni wọ́n fi ń jọ́sìn sí Ọlọ́run ọba wa wọ́n ń jọ́sìn àwọn Haúsá ń jọ́sìn nínú ṣọ́ọ̀ṣì pẹ̀lú èdè Haúsá wọ́n ń jọ́sìn ní English wọ́n ń jọ́sìn ní Yorùbá wọ́n ń jọ́sìn ní oríṣiríṣi èdè èrèdí tó ṣe rí bẹ́ẹ̀ ni wípé ṣe rí Ọlọ́run tí àwa ń tẹ̀lé Ọlọ́run wa gbogbo èdè ló gbọ́ kò sí èdè tí Ọlọ́run tiwa ò gbọ́ ibi gbogbo ló dẹ̀ wà èrèdí yẹn tí ẹ ṣe rí wípé
wọ́n lè jọ́sìn fún ní oríṣiríṣi èdè. Kò sí èdè tí Ọlọ́run wa tí ó ṣe kíni o tí kò gbọ́. Kò dàbí Allah tí ò gbọ́ gbogbo èdè, tó jẹ́ wípé èdè kan ṣo tí ó gbọ́ òun náà ni èdè Arab tí ẹ fi ń jọ́sìn fún. So gbogbo ẹni tí ó bá ti fẹ́ jọ́sìn sí Allah tí kò bá ti gbọ́ èdè Arab, ó túmọ̀ sí wípé irú ẹni bẹ́ẹ̀ kò lè jọ́sìn. Òun lẹ́sẹ̀ rí wípé wọ́n kàn ń tọ̀ yín lẹ́yìn bí àgùntàn ni, àwọn èèyàn kàn ń tọ̀ yín lẹ́yìn ni. So irọ́ tí ẹ bá pa fún wọn òun náà ni wọ́n máa gbọ́, títorí wípé wọn ò kúkú mọ nǹkan tó wà nínú àlùkùránì ọ̀ǹtì ìgbà tí a bá yín fẹ̀ díẹ̀ síta làṣírí yín ṣẹ̀ṣẹ̀ tú. So ẹ má jẹ́ kó jọ yín lójú tí ẹ bá rí wípé wọ́n ń jọ́sìn fún Ọlọ́run ọba wa ní onírúurú èdè. Èrèdí rẹ̀ ni wípé kò sí èdè tí Ọlọ́run ti wa tí kò gbọ́, gbogbo èdè ló gbọ́, ibi gbogbo ló dẹ̀ wà. Ẹlẹ́ẹ̀kejì ẹni wọn kì í tẹríba fún Allah. Èrèdí tí ẹ ṣe rí wípé a ò lè tẹríba fún Allah ni wípé òrìṣà ni Allah, ṣìgìdì ni, ọlọ́wọ́ ọ̀tún méjì tí ń ṣe òrìṣà ìdílé Kòríṣì nílẹ̀ Saudi. So gbogbo ẹni tí ó bá wá tẹ̀lé Allah nísìn òrìṣà ló ń bọ. Ẹ̀dẹ̀ má gbàgbé wípé Al-Qur'an ti confirm ẹ̀ dáadáa nínú Al-Qur'an chapter 19 verse 70 sí 72 wípé gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé Allah inú iná ńlẹ̀ máa kọ́kọ́ dé sí. Ẹ lọ ká gbogbo ènìyàn Al-Qur'an 19 70 to 72. Al-Qur'an Allah confirm ẹ̀ fún Muhammad ń bẹ̀ dáadáa, Muhammad dẹ̀ confirm ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn. Now òrìṣà Ọlọ́run yín tí ẹ sọ pé ẹ ń bọ, Allah yín tí ẹ pè fún Ọlọ́run fún àwọn èèyàn nítorí ìtìjú, torí bí àṣírí yín ti tú tipẹ́tipẹ́ tí ẹ sọ pé Allah yín Ọlọ́run ni, torí a ò gbọ́ orúkọ Allah rí. Òrìṣà tó farahàn, ṣìgìdì tó farahàn from nowhere ni, kò sí àsọtẹ́lẹ̀ rẹ̀. Ẹ lè rí wípé kí Jésù tó dé onírúurú àwọn wòlíì láti kọ́kọ́ rán láti wá confirm wípé a máa bí Mẹ̀sáyà, a máa bí olùgbàlà. Nígbà tí ó dẹ̀ dé, àwọn áńgẹ́lì jẹ́rìí sí wípé a bí olùgbàlà lónìí. Ṣé ẹ mọ̀ pé tí Muhammad ò rí bẹ́ẹ̀? Kò dẹ̀ sí àsọtẹ́lẹ̀ Allah láti bí kíbi wá, a ò rí rí. Òrìṣà tí kò Ọlọ́run yín tí kò exist from nowhere ni a kàn gbọ́ lójijì wípé Allah. Nínú research àwa rí wípé òrìṣà ìdílé Kòríṣì ní Saudi òun lẹ̀ ń tẹ̀lé. So ó máa nira fún àwa tí a ń tẹ̀lé Ọlọ́run alààyè nígbà tí Ọlọ́run wa ti sọ fún wa nínú Bíbélì wípé àwa kò gbọdọ̀ tẹríba fún èrèkèrè kan. Èrèkèrè ni Allah, èyí tí ẹ̀yin ń tẹ̀lé. Èrèdí ni ẹ̀ tá ò ṣe lè tẹríba fún, a ò lè jọ́sìn fún, torí wípé àwa kì í ṣe abọ̀rìṣà, a ò dẹ̀ kì í ṣe abọ̀ṣìgìdì. Èrèdí ni ẹ Alhaji Sharafadeen, Sheikh Sharafadeen tá ò ṣe lè tẹ̀lé rárá. Ẹ̀yin náà ni kí ẹ máa bọ́ ṣìgìdì kí ẹ sì parí ẹ̀ sínú iná níbi tí Al-Qur'an 1970 sí 72 sọ wípé gbogbo yín máa dé sí kí òrìṣà yẹn tó wá gbà àwọn tó bá ní àmì níwájú orílẹ̀ níbẹ̀. Ìkẹta, ẹ sọ wípé a ò lè ríru ìsìláàmù ní gbogbo àgbáyé, ní òtítọ́ ni, torí ìsìláàmù nìkan ni ó gba mandate láti tàjẹ̀ sílẹ̀. Ìsìláàmù nìkan ni ó gba mandate láti fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn ṣèrúbọ. Nínú ìsìláàmù ni tẹ́rọ́rìsì wà, àwọn náà ni Boko Haram, àwọn náà ni wọ́n ní Al-Qaeda, oríṣiríṣi àwọn ẹgbẹ́ agbanipa èyí tí a ń gbọ́ lónìí. Ṣé o gbàgbé pé ìsìláàmù fọwọ́ sí wípé kí wọ́n jiyàn gbé láti gba ransom tí í ṣe jizya? Muhammad náà ṣe bẹ́ẹ̀. Ṣé o gbàgbé pé Muhammad yín ó lọ dènà dé àwọn tó lọ sọ́jà láti gbowó lọ́wọ́ wọn? Ṣé o gbàgbé pé tẹ́bí bá pa Muhammad ó máa ń jalè? Alhaji Sharafadeen, ṣé o gbàgbé wípé Muhammad ogun 83 ló gbé dìde sí àwọn èèyàn lọ́tàjẹ́ wọn sílẹ̀? Ṣé o gbàgbé wípé lára àwọn tí Muhammad lọ pa bàbá àtìyá àwọn tó fẹ́ náà ló padà rí ibẹ̀, láti pàṣẹ rẹ̀ náà ló ti padà rí ikú he, torí pé nípasẹ̀ náà ló ti jẹ poison. Ṣé o gbàgbé Alhaji Sharafadeen wípé Muhammad yín tí ẹ pè ní afinimọ̀nà, ṣé o gbàgbé wípé gbogbo ọmọ tó bí sínú ayé gbogbo wọn ló fi sílẹ̀ lọ, kú ẹyọ kan tó fi kú, ọmọ kan ṣo ló sí, lẹ́yìn oṣù mẹ́ta tóun náà kú, ìyẹn náà tún ṣe kí ni ó tún jáde láyé torí pé ó jèrè ẹ̀ṣẹ̀. So ẹ̀yin wá ń sọ nísìnyí wípé a ò lè rírú ẹ̀ láyé, ṣé wọn ká ò lè rírú ẹ̀sìn yẹn láyé? Torí ẹ̀sìn tó bá ti sọ wípé kán tàjẹ̀ sílẹ̀. So nípa ìtàjẹ̀ sílẹ̀, nípa fífi ẹ̀mí àwọn ènìyàn ṣèrúbọ, nípa títa ẹ̀jẹ̀ àwọn ènìyàn sílẹ̀, òun ni ẹ ti máa gba èrè 72 virgins ní àlùjọ́nà yín. Bó tilẹ̀ jẹ́ pé àlùjọ́nà tí Muhammad ń tọ́ka fún yín Jahannama ni, tí gbogbo yín gbó sì mọ̀. Ṣètìrí wípé a ò lè rírú ẹ̀sìn bẹ́ẹ̀ ní àgbáyé nínú kágbá nípa. Now ẹ̀yin náà wá fojú wò ó, ẹ kíyèsí lọ, níbo ni ẹ̀sìn yín wà? Orílẹ̀-èdè wo ni ó gba ẹ̀sìn yín tó ní àlàáfíà? Orílẹ̀-èdè wo ni ẹ̀sìn yín ti exist? Èyí tí fọkànbalẹ̀ wà ń bẹ̀. Alhaji Sharafadeen, mo fẹ́ kẹ́ máa bá mi dáhùn. Orílẹ̀-èdè wo ni ó gba ìsìláàmù? Ìdílé wo ni ó gba ìsìláàmù tí àlàáfíà sì wà ń bẹ̀? Ṣé bí ìsìláàmù yín, ṣé bí ó máa ń kẹ̀yìn bàbá àti ìyá, ọmọ sí bàbá, aya sí ọkọ, ṣé bí ó máa ń kẹ̀yìn wọn síra wọn ni? Àbí ẹ ti gbàgbé ni? Ẹ ti gbàgbé ohun tí sẹ̀ríà sọ? Ṣàríà ẹ̀sìn yín, ẹ ti gbàgbé ohun tó sọ? Ṣé bí nínú yín náà Mufti wò ó, ṣe bóun sọ láìpẹ́ yìí wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ ní ìbọn nílé kéwú kan jagun, kí lẹ fẹ́ fogun jẹ ṣe? Ṣùgbọ́n kì í ṣe tuntun, kò jọ àwa lójú, torí wípé ohun tí Muhammad náà ṣe nìyẹn nígbà tó wà láyé títí tó fi kú, tó fi lọ́wọ́ inú náà níbi tó wà. Ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ náà ṣe mọ̀ wípé
ìgbà òun ìyá gbọ̀n lọ́mọ ọ̀ràn yìí náà lẹ́yìn náà gbé sórí títí dì sí ní ó fi jẹ́ wípé kò sí ibi tẹ́lẹ̀ kò sí ọ̀rọ̀ àláfíà kan lẹ́nu yín bó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ àwọn èèyàn ní gbogbo wípé ẹ̀sìn àláfíà ni Muhammed Jalal Haji Sarafadeen àti gbogbo ẹ̀yin mùsùlùmí tó ń gbọ́ mi níbo ni àláfíà wà nínú ẹ̀sìn yín ẹ tọ́ka sí fún mi kí ẹ mú jáde. ẹ wo ẹ̀yin àyànfẹ́ ẹ bá mi share ẹ bá mi táàgì gbogbo àwọn mùsùlùmí ẹ jẹ́ kí wọ́n gbóòórùn ara wọn torí àwọn ni wọ́n sọ̀kù sórí òrùlé ó dẹ̀ ti di dandan kí wọ́n gbóhùn onílé torí àwọn ò lọ bá wọn ẹ ò lè wá ò lè tẹríba fún Allah torí òrìṣà sì gidi ni bẹ́ẹ̀ ni Ọlọ́run wa dẹ̀ ní tí ẹ ṣe rí wípé gbogbo èdè ni wọ́n fi ń jọ́sìn fún yẹn gbogbo èdè ni Ọlọ́run wa gbọ́ kò dàbí sí gidi tó jẹ́ wípé èdè kan ṣoṣo gbọ́ tí ń ṣe èdè Saudi ẹ̀dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣèyíkì yín àwọn àfáà yín àwọn alájí yín ti sọ wípé kò sí ẹni tí ó jọ́sìn sí Allah ní èdè míì tí wọ́n máa gbà á tí Allah máa gbà á bí kì í ṣe sí èdè Arab èyí tí wọ́n fi kó yín lẹ́rú ẹ wo ẹ jẹ́ ń dá dúró mbẹ̀ yẹn ẹ bá mi share ẹ wá gbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú Islam títí di àkókò yìí gbọ́ mi tó bá kú síbẹ̀ inú náà ló lọ lọ́ka Al-Quran chapter 19 70 sí 72 lọ́ka kí o gbọ́ nǹkan tó sọ ó sọ ọ́ ní gbogbo àwọn mùsùlùmí inú iná náà máa dé sí lẹ́yìn náà kò sí mùsùlùmí kan tí ò ní tọ́ ibẹ̀ wò tí ò ní bẹ ibẹ̀ wò lẹ́yìn náà ni Allah ṣẹ̀ṣẹ̀ máa wá láti wá gba àwọn tó bá ní àmì níwájú orílà gbọ́ mi dáadáa irọ́ ni gbogbo yẹn ìlérí tí Muhammed ṣe fún àwọn sàábé ni wípé òun ò mọ ibi tó ń lọ láti mọ̀nà kí wọ́n lọ tẹ̀lé ànábì Ìsá wá gbọ́ mi àwọn àfa àwọn aláàjì àwọn ṣèyíkì gbogbo wọn tó kágbádá káàkiri yẹn wọ́n kàn fi ń ṣèjẹ ni irọ́ ni gbogbo wọn ń pa ọ̀run àpáàdì ní òpin ìsìláàmù tó bá kú síbẹ̀ láì ní Kristi ẹ sí ẹ pín síbi gbogbo adára fún wa. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.